ìyẹn lẹ́nìkan ẹ wá dúró tí Ọlọ́run jẹ́ yẹn ẹ wá dúró tí Ọlọ́run ṣe ìyẹn lẹ́nìkan wá sọ wípé onídúró mi ẹ̀ ṣe Ọlọ́run èso onídúró tèmi. Ọlọ́run kọjá onídúró sà ó kọjá onídúró. Èmi náà láìkí orin yẹn njọ́ tí mo fẹ́ kọ báyìí ẹ̀mí mọ́ ní gbẹ́nu ẹ̀ sọ̀n. Ó kọjá onídúró. This is not kì í ṣe pé bóyá èèyàn fi ń sọ pé orin kan ò dáa. Tá a bá ti gba orin nínú ẹ̀mí ó ní àwọn àṣàrò téèyàn máa ń ṣe pẹ̀lú ẹ̀mí mímọ́ kó tó gbé e jáde. Àìjẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ bó ṣe ń gbé wá lèèyàn ṣe ń sọ ni oníkálùkù kàn mọ́ sọ̀sọ́kúsọ ni. He has given us the brain to digest, chew it very well, digest, eat it, gbemi, then digest it, then bring it back to life. Ọlọ́run kọjá onídúró. Njọ́ tèmi náà fẹ́ kọ́ ni mo tó mọ̀. Ó kọjá onídúró. Àwọn tí wọ́n tiẹ̀ ń kọ́ tí kìí ṣe àwọn lólórin yẹn gan, wọ́n tún bínú pé a tún sọ bẹ́ẹ̀ fún wọn. Ṣé tá a bá rò tọrọ ńlẹ̀? Àwa gan ti kọrin rí, a change ẹ̀. Èmi fúnra mi ti compose orin rí. Ńgbà mo dẹ̀ gbọ́ pé ìbí ìbá jẹ́ pé Ọlọ́run má jẹ́ kéèyàn yóò pònú. Mo sì tún change nǹkan mi. Ọlọ́run ò kì í ṣe onídúró. Ẹ jẹ́ ká jọ wò ó síra wa. Ẹni onídúró kò mean pé onídúró máa bá ẹ san owó tó dúró fún ẹbí tó ti ń ṣiṣẹ́. Ó ń ṣiṣẹ́ níbì kan ó wá 300,000 wá sọnù. Wọ́n wá lọ pọ̀ onídúró ẹ̀ ṣé wọ́n ó pa á tí ò bá rówó yẹn san. Wọ́n ò ní pa á tí ò bá rówó yẹn san. Onídúró mi ẹ ṣeun o, agbẹjọ́rò mi ẹ mà ṣeun o. Bó jẹ́ èèyàn ló ń dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀. Bó jẹ́ ènìyàn ló ń dúró ni wọ́n á ti sá lọ. Bó jẹ́ ènìyàn ló ń dúró ni wọ́n á ti máa ṣèrègùn. Onídúró mi ẹ ṣeun o.